ọdún rẹ̀ yàbò ọdún rẹ̀ yàbò ọlárẹ̀wájú ọdún rẹ̀ yàbò abdulhamid ọmọ Báńgbádé ìwọ ni mò ń kí o. ọmọ Wùmí ló ní kí n mọ̀ dábì ẹ̀dùn kí n mọ̀ ọ̀rọ̀ bí òwe ó ní kí n kí ọ pé òkú ọjọ́ bí òun ní igba ọdún kan mà ní ó ní kó dàbí àwọn àgbà kan nílẹ̀ bàbá tó bí ọlọ́mọ ilé ọmọ Ìbàdàn mẹ̀sì ọ̀gọ̀ nílé Olúyọ̀lé lágboolé Ọpẹ́ Olú ọmọ àjẹgbìnjẹ karahun fi karahun fọ́kọ́ mu Ìbàdàn májà bíi tọjọ́ kìíní èyí tó já aládùúgbò gbogbo ológun Ìbàdàn kì í bá ní ṣọ̀rẹ́ àìmúni lọ sógun bèrè kó o tó wọ̀ ọ́ ni wọ́n jẹ́ níbi olè gbé jàre olóhùn ni Àjàní o bébí wọn ni mò ń kí lọ́wọ́ ẹ̀yin lọmọ Ògúnmọ́lá ológbòdo kẹ́rì lójú ogun ẹ̀yin lọmọ Ìbíkúnlé alágbàlá jáyà ẹ̀yin lọmọ Àjàyí ògbórí ẹ̀fọn ṣẹ́ fìlàfìlà ọmọ Látọ́sán Ààrẹ Ọ̀nà Kakanfò okú ọjọ́ bí omi ẹlẹ́yẹlé lomi tẹ́rù tọmọ mú ńlá ipò àṣejìrẹ́ ló mú abúmúbu ẹ̀ nílùú Ìbàdàn bó ti wá sọdún òní ọ̀sẹ̀ míì lọ́lá Elédùmarè bébí a kì í wáyé ká má láwùn kan lára ìjà gbòòrò láàrùn Ìbàdàn ogun àjàwọ̀ ẹ̀yìn ló múlé Ṣọ́wùmí ogun ojoojúmọ́ ló múlé bàbá yín Súnmí lọ Àjàní o bó ti sọdún òní ọdọọdún ní irú mọ̀ ń sogún ìrókò àsọgbọ̀n àbí aya ní sáàdọ́ta ó pẹ́ kan rí pèsè ó pẹ́ bí pẹpẹ tí ń pẹ́